Iléeṣẹ́ ọlọ́pàá gbé ọba tó gbá olóyè létí ní ìta gbangba lọ sí ilé-ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi ojú kábíyèsí tó dá àgbà olóyè kan dọ̀bálẹ̀ ní ìta gbangba ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Ìdájọ́ tí ilé-ẹjọ́ dá lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 4 oṣù kejì ọdún 2024 bí ìdájọ́ ọ̀hún ṣe lọ rèé o. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbé kábíyèsí Abdulsemiu Ògúnjọbí tó gbá bàbá àgbàlagbà kan ní etí ní ìta gbangba. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi sí ìta lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 4 oṣù kejì ọdún 2025 wípé lónìí ọjọ́ ìṣẹ́gun ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ ni wọ́n fi kan orí adé kábíyèsí Abdulsemiu Ògúnjọbí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí àti nínú àtẹ̀jáde tó fi síta ó ṣàlàyé wípé ẹ̀sùn mẹ́ta ni wọ́n fi kan ọba Ògúnjọbí. Àwọn ẹ̀sùn náà ni wípé ó gbìmọ̀pọ̀ láti hùwà ibi, ó fi ìyà jẹ aláìṣẹ̀ àti wípé ìhùwàsí tí ó wù yìí kò bá òfin mu. Ó ní àwọn gba béèlì ọba ọ̀hún tí ilé ẹjọ́ tí wọ́n sì ti sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tẹ̀síwájú nínú àtẹ̀jáde náà wípé àwọn ò ní gba aráàlú kankan láàyè kódà tó fi mọ́ orí adé láti mú òfin ní àpò ara wọn tàbí kí wọ́n hùwà ìdẹ́yẹsí sí ẹnikẹ́ni láàrin ìlú. Èyí ló wáyé lẹ́yìn ní fídíò kan tó hàn sórí ayélujára níbi tí kábíyèsí tó ti jẹ olóyè Àrẹọlá Abraham ní ìyà tí bàbá náà sì wà lórí ìkúnlẹ̀. Fọ́nrán fídíò ọ̀hún ló ṣàfihàn bí ọba ọ̀hún ṣe ń ṣe ìpín ńláńlá fún olóyè yìí. Ẹni ọdún 73 ni olóyè ọ̀hún jẹ́, ọ̀kan lára àwọn ẹmẹ̀wà kábíyèsí. Ó sì fọ́ bàbá olóyè yìí létí. Bàbá olóyè yìí ló wà ní orí ìkúnlẹ̀. Ohun tí ọba Ògúnjọbí sọ nínú fídíò náà òun ló mú kí àwọn ọlọ́pàá kí wọ́n tètè ṣe ìgbésẹ̀ tó yẹ. Ohun tí ọba Ògúnjọbí sọ nínú fídíò náà ni wípé olóyè Abraham ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ènìyàn kan láti dìtẹ̀ mọ́ òun lórí ìtẹ́. Ṣáájú ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ kí kábíyèsí náà lọ rọ́ọ̀kún nílé kó sì kúrò lórí oyè fún odidi oṣù 6 gbáko. Wọ́n ní kò gbọdọ̀ pe ara rẹ̀ lọ́ba, kò sì gbọdọ̀ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọba ní àárín ìlú. Iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú wọ́n ṣàlàyé ṣáájú wípé àwọn ti fi ọ̀rọ̀ wá ọba lẹ́nu wò pàápàá jùlọ lórí ìhùwàsí rẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ọmọọba Múyìwá Adéjọbí ó tún ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa ta ẹrẹ̀ bá orúkọ àti iyì tí iléeṣẹ́ ọlọ́pàá ní. Ẹ rántí wípé ọba tí wọ́n rọ̀ lóyè yìí ó ti ṣáájú sọ nínú fídíò ọ̀hún wípé òun lè pa olóyè ọ̀hún tí òun ó sì sin tí ẹnikẹ́ni kò ní béèrè rẹ̀ àti wípé ìkápá òun àti ìdarí òun ní iléeṣẹ́ ọlọ́pàá wà tí òun ó sì ń darí àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní irọ́ lásán ni ọ̀rọ̀ tí kábíyèsí tí wọ́n rọ̀ lóyè yìí irọ́ lásán ló ń pa.